ọlọ́jọ́ ìbí kú ọdún bó ti ṣe ìwà sàmọ́dún. Wá pẹ́ láyé oníkanjú kú bó ti ṣe ìwà sọ́pọ̀ rẹ̀ sí. Ọlọ́jọ́ ìbí kú ọdún bó ti ṣe ìwà sàmọ́dún. Wá pẹ́ láyé oníkanjú kú bó ti ṣe ìwà sọ́pọ̀ rẹ̀ sí. Mo ní pẹ́pẹ́pẹ́ lélẹ́kùrọ̀ ń fọ́ ọmọ àpamọ̀ ara ń lélẹ́kùrọ̀ ń dá ọmọ àwọn má pa ọmọ aláṣẹ járe lé ọmọ onínúure. Òní gan ni mo dúpẹ́ Lísà Límọ̀tà ń sọjọ́ bí ẹja kásọkọ́rùn ẹja lọ bá a ṣayẹyẹ. Ọmọ wọn lọ́wọ́ ọmọdé ó kú ọdún màmá Bọ̀sùn màmá Dọ̀tun màmá Ọláwùmí lọ́lá Ọlọ́run Olódùmarè nílà rẹ̀ òní kéré. Wọ́n ti sọdún èyí lọ́lá Ọlọ́run Olódùmarè kó o ṣe tẹ̀mí ìtọkọtọmọ ni. Olórí Ọmọlára Àjọkẹ́ iye social secretary fún Golden Veteran Ladies Club tó wà l'Amẹ́ríkà. Aláṣẹ àtolùdarí Cleared Home Care LLC náà mò ń bá wí. Olóní kí n máa kí ẹ olóní gan lọ́jọ́ bí rẹ̀ ó ní kí n kí ẹ lélẹ́lẹ́ gan. Ó ní pẹ́pẹ́pẹ́ lọ́mọ ó wù sí nílé ara. Ó ní jẹ́jẹ́ lọ́kọ́ gbé jẹ́jẹ́ làdágbó. Ègún gbódù àwọn òní kẹ́jú kú. Ó ní lórúkọ Ọlọ́run ọba aláwọ̀ ẹ̀ òní kẹ́jú kú. Ó ní lẹ́yìn 60 yìí lọ́lá Ọlọ́run ọba ẹ̀ wá ní fàìsàn lògbà láyé. Ó ní kí su ọmọ kó túbọ̀ ta fún yín jẹ. Màmá wa Àlìájà Princess Abímbọ́lá Àjọkẹ́ Sódì tí wọ́n jẹ́ captain for Golden Veterans Ladies Club tó wà l'Amẹ́ríkà. Àwọn náà sọ ká ṣe yìí ṣàmọ́dún. John Jones náà ní kí n máa kí ẹ. Tí ẹ jẹ́ mayor Golden Veterans Ladies Club tó wà l'Amẹ́ríkà. Ẹgbẹ́ tí mo fẹ́ràn ni ẹgbẹ́ olówó ẹgbẹ́ ọlọ́mọ. Ẹgbẹ́ tó mọ yẹ́yìn láyé ń bí. Iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí ń ré sí iwájú gbogbo ọmọ ẹgbẹ́ ó máa lọ. Gbogbo ẹ̀sùn àwọn náà sì bá ẹ dúpẹ́ wọ́n ní kí n kí ẹ lélẹ́lẹ́ gan ni. Wọ́n ní parẹ́ òkèrè nínú ẹgbẹ́ olówó ẹgbẹ́ ọlọ́mọ. Ìyẹn Golden Veterans Ladies Club tó wà l'Amẹ́ríkà. Gbogbo officials pátápátá wọ́n ní kí n máa kí ẹ kú ọdún okú oríire. Gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá látòkè délẹ̀ wọ́n ní kí n máa kí yín. Ọmọlára Àjọkẹ́ ṣe bó ló jẹ́ kí n mọ̀ pé nìkan lọ́jọ́ bí rẹ̀. Ó wá ní kí n kí yín ó ní kí n kí yín délédélé. Lọ́lá Ọlọ́run Olódùmarè ò ní fèyí ṣàṣemọ. Wọ́n ti sọdún èyí lọ́lá Ọlọ́run ọba kó o ṣèyí tó kọ̀. Wọ́n wá ní kí n kí ẹ wọ́n ní kí n kí ẹ délédélé. Wọ́n ní ọ̀wọ̀ nílé bàbá rẹ̀ tó bí ẹ lọ́mọ. Ìlú Ìjẹ̀bú gan nílùú àwọn ọkọ rẹ̀. Ó kú ọdún màmá bàbá Àtẹ́jú. Ṣé ń bẹ́ iléyá bàbá wa Ọládìpúpọ̀ arẹwà ọkùnrin tí ò ṣeé yájú sí. Bàbá wa Adélẹ̀ mọ́kù bìkan onínúure ẹwà rẹ̀ ń wuyì. Bàbá wa mo dúpẹ́ bó ṣe ń ṣòwò l'Amẹ́ríkà ní New Jersey ló ń ṣe ní Nàìjíríà sóyè. Ìbùkún ni fún ẹ nígbà tí wọ́n bá ń jáde lọ. Lọ́lá Ọlọ́run ìbùkún ni fún ẹ nígbà tí wọ́n bá ń padà lé. Lọ́lá Ọlọ́run tó bá ń fò lókè ire ni. Tó bá sì tún wà ní Nàìjíríà ire ni kó máa yí ẹ kó. Ọyẹ járọ̀ wọ̀ jáde lé bàbá rẹ̀ jáde bí wọ́n gbé bí ẹ lọ́mọ. Ọmọ gìàlùmí ò jìnnà débi ká wá wọ mọ́tò débẹ̀. Fẹ́ntúrà mo dúpẹ́ Límọ̀tà ọyẹ já lọ. Ọyẹ járọ̀ wọ̀ ọmọ dẹ̀mọ́ láwọn arọ́wọ̀ wọn kì í jẹran ẹdun. Ṣé ń bẹ̀rẹ̀ ọdún ló ṣe abayín lóore lọ́jọ́ ọjọ́ o. Ṣé bí wọ́n lọ́mọ gìàlùmí ọmọ oyè ọkà. Ìmẹ̀kọ ajílétí ọmọ oyè ọkà. Yẹ ọmọ dàbí ajá ògòǹdà. Ṣé bí wọ́n lọ́mọ gìàlùmí ọmọ yẹ́dùn ọkà ló ní kókó. Ìyá abara funfun nínú oko ọkà abara pàìpàì. Ọmọ olúkòǹdà sí ẹ̀bá mẹ́kọ dání. Àmẹ́kọ dání lọ rè yàn kúrú okú ọdún ọmọ afirunà lẹ́ni gbàlẹ̀. Mo dúpẹ́ Límọ̀tà yọba tí ń bá fi gbóṣe lé wọn ètò fìgbẹ́sẹ̀ gbòòrò. Wọn a tún gbọ́ dẹ̀dẹ̀ pirimu lẹ́ẹ̀gọ̀. Lọ́ọ̀ kú ọdún ọmọ yálà ọmọ ẹranko tí bóde mú jẹ́. Onídà ẹ̀kọ́ lọ́mọ adìrẹ́ léegun. Kò sí àyàlà àyà ń ké ń gbó. Ọlọ́mọdé ò gbénu kólòbó bí ẹ̀kọ́ yẹn gan lọ́lá Ọlọ́run. Lọ́ọ̀ kú ọdún ọmọ adigbajálẹ̀ èmùrì. Ó kú ọdún ọmọ dandaku àdá ọmọ dandaku àdá. Bí abayín àdásọ́kọ títí àdá òréré oko jẹ. Àdá jẹ̀yà títí àrá òréré àkọ́. Bí abayín àdá wá ń jẹ̀yà kábí ẹni gbádá ò bá kọ̀ gbélé rí. Àdásọ́kọ tán àdásùn gbọ́nrẹ́gẹ́dẹ́. Adé ìgbédè adédèdè lẹ́ni. Ṣé ń bẹ́yìn lọ máa dẹ́yìn òmùdẹ́ni ọ̀rà. Lọ́jọ́ àlùmí ti dáyé bẹ́ẹ̀ wọn ò jalè rí. Ó dá mi lójú ojú ẹlẹ́ni ni wọ́n ti mú tiwọn. Ó dúpẹ́ okú ọdún ọmọ yẹn ọ̀bọ̀ kàrí. Ní abara funfun nínú oko ọkà abara mi nìjọ̀jọ̀. Ó dúpẹ́ ọlá kì í dúró kán fi lé ọba Olúpàndà hàn ní. A kì í bẹ̀rẹ̀ kán fi lé ọba Olúpàndà hàn yìí. Wọ́n á kun lé àlùmí ní dúdú wọn kọ́ dẹ́dẹ́rẹ́ ní funfun. Lé abayín sùmíbìrì ní sọ́mà àdá ńlá. Ní àìkó lọ́ máa rírẹ́ lé ègò. Kò sí àyàlà àyà ń ké ń gbó. Ó dúpẹ́ mo ní méjì ń tẹ́dùn. Ẹ̀dùn àgbo
gorí igi ṣe rere. ilé apáyín ara ọ̀wọ̀ wọn ò gbọ́dọ̀ jẹran ẹdun. mo dúpẹ́ lọ́lá ọlọ́run àṣeyí ṣàmọ́dún. ìwọ ti sọdún èyí lọ́lá ọlọ́run kó o ṣèyí tó pọ̀ tọkọtọmọ ni. gbogbo ẹgbẹ́ virtual ladies pátápátá wọn mọ rírì rẹ wọn ní kí n kí ẹ dédélé gan. Àjọkẹ́ Ọmọlára wa ní kí n sọ fún ẹ wípé iyọ̀ kì í tẹ́ láwùjọ bẹ̀. lọ́lá ọlọ́run olódùmarè ò ní tẹ́. ó wá ní ìgbà rẹ tó wá ń dùn yìí ò ní tán. ìwọ ti sọdún èyí lọ́lá ọlọ́run ọba màmá wa kẹ́ẹ̀sì yìí tó pọ̀ kòkò. olórí Ọmọlára Àjọkẹ́ aláṣẹ àtolùdarí Clean Home LLC tó jẹ́ social secretary fún Golden Veterans Ladies Club tó wà l'Amẹ́ríkà. àwọn náà ní kìkì náà ní kìkì yìí kì í délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi. àlàbá yín tí ò ní bèjì yìí ó ní eré bára wa ṣe ẹjẹ́ àjọ sàmì ẹ̀.